ọ̀rẹ́ mi, gbogbo èèyàn pátá náà ló kórìíra rẹ. Kò wá sẹ́nì kankan tó tiẹ̀ fẹ́ràn rẹ níbi iṣẹ́ rẹ, ládùúgbò rẹ àbí ibi tó ń gbé. Ìwọ ló níṣòro kì í ṣàwọn. Ọlọ́run ọba mi ń gbọ́. Ìwọ ló níṣòro. Ìwọ náà wò ó. Ẹ̀yin 15 lẹjọ wà lọ́fíìsì. Èèyàn 13 ló sì ń sọ̀rọ̀ rẹ láìdáa. Lóòótọ́ inúnibí ni ò kan tàìmọ̀wáhù, mo gbà bẹ́ẹ̀, n ò sì jiyàn sí i. Ṣùgbọ́n yẹra rẹ wò. Bẹ́ẹ̀ ni, yẹra rẹ wò kó o tó fẹnukò wípé wọ́n kórìíra rẹ ni. Torí lérò tèmi kò ṣeé ṣe kí gbogbo ènìyàn pátá kán wá máa sọ̀rọ̀ rẹ láìdáa. O ò lè máa ṣe rere kí gbogbo wọn sọ pé ibi ló ń ṣe. Kíyèsára rẹ. Irú ìwà wo lò ń wù lójú ayé? Irú ìwà wo lò ń wù tó rò pé nìkan ò rí ọ? Má tanra rẹ. Èéfín níwà, bẹ́ẹ̀ ni. Bó ti wù kéèyàn ó dé e mọ́lẹ̀ tó, yóò padà bọ́ síta. Ọmọ aráyé ó rí i. Àṣírí nìwọ pé má tanra rẹ. Gbogbo tó ń ṣe lọmọ aráyé mọ̀, wọn ó sì kà sí ọ létí nígbà tákòókò rẹ̀ bá tó. Nítorí náà, gbogbo àwọn tó sọ pé wọ́n kórìíra rẹ, ìbá dáa tó bá lè yẹra rẹ wò, tó ṣàkíyèsí ìwà rẹ, tó o bá yí padà, ìgbà náà ló tó lè sọ bóyá wọ́n ń bínú rẹ, wọ́n kórìíra rẹ ni, àbí ìwà rẹ gan-an ni ò dáa. Kì í pọ̀ kó dùn, wọ́n ní ṣókí báyìí náà lọ́bẹ̀ oge. Iṣẹ́ tán ní jẹ́ fún ọ lónìí nù o. Ire o. Please subscribe